ni àpèrè bàbá ẹ̀ ló wà. Fún gbogbo àwọn owó. Gbogbo àwọn ọba ọmọ Odùduwà. Nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. A jẹ́ pé lónìí bàbá gbogbo òun ní torí pé àpèrè bàbá wọn nìyẹn. Aláàfọ̀fọ̀yọ́ ló máa claim tó ti wà lápèlé bàbá ẹ̀. Abẹ́ Ọọ̀ni ni bó ṣe rí nìyẹn Ààfin Ọ̀yọ́ wà. Gbogbo wọn pátá torí Odùduwà ẹ̀bẹ̀ náà gbogbo wọn ti jáde. Ibẹ̀ lórí irun. Bọ̀tá wọn kọ́ wà ọmọ ẹrú ni. Alátẹ̀rù lọ sí gbogbo history òun ló jẹ́ chairman president ní 1945 1948 nígbà táwọn ènìyàn UK rán ẹsẹ̀tì fún wọn ló welcome wọn the president of Ọba in the western region chairman of Ọba in western region. Òun ló ṣe bí Olúwo ṣe tó fi ẹ̀ṣẹ̀ gbá ẹnu Adésọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ni òun ni kò gbà. Aláàfọ̀fọ̀yọ́ ní kó lọ jókòó pàtàkì fún pé Odùduwà ló bí òun. Ẹ lọ sí ìwé wọ̀ ẹ lọ kọ́ lọ gbé èsì rẹ̀ jáde ẹ̀yàn ọmọ Látọ̀rẹ̀ Lágbègì ẹ máa gbé èsì bàbá yẹn jáde kọ́ máa kà á. Ọlágbègì náà ó bọ́ndẹ̀ wọn lajú ni nígbà tí Queen Elizabeth wá dé sí Nàìjíríà tó ń gba gbogbo ọba lọ́wọ́ olùgọ́f ní Queen Elizabeth pé you are black monkey náà ń pè àwa èèyàn dúdú ńgbà yẹn ó wá fi glove ń gba gbogbo ọba ẹgbẹ́ ọba Haúsá lọ́wọ́ ó wá dẹ̀dọ̀ Ọlátọ̀rẹ̀ Lágbègì ó ní off your glove ó lé I'm not animal I'm one be like you bí Queen Elizabeth ọ̀fẹ́ tó gbà lọ́wọ́ nìyẹn ó wá ló deserve ẹni tó máa fún Israel òun náà fún ní Israel kò rà ó dẹ̀ fún ní sáà ó fún Adésọjí Adérẹ̀mí Abubakar tàbí ní north ó fún wọn ní sáà mẹ́ta tó fún gbà yẹn òun ló àkíyèsí òun ló dẹ̀ kéré jù. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ tá a bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti òye ti yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ jẹ́ àjọ gbọ́. Ọ̀run tó lórúkọ ìyá tó bí Ọọ̀ni ọ̀run tó ni so tó bá yá àti máa sọ̀rọ̀ débẹ̀. Táwa ni àgbà láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọọ̀ni ló kéré jù gbogbo wọn. Nígbà tí ṣé àwọn ọmọ Odùduwà sí bàbá wọn nígbà tó Odùduwà kú wọ́n ránṣẹ́ sí wọn pé kó wálé o kọ́ lè yan ẹni tó máa wà nípò tó bá pe eléyìí alóhun ti tẹ̀dó kò sẹ́ni tó wá wọn sí Odùduwà kò sọ́mọ Odùduwà tó lọ sí Ilé Ifẹ̀ lọ sí bàbá ẹ̀ wọ́n fi lọ gbé ọmọ ẹrú yẹn láyé àtijọ́ wọn kì í ka ọmọ ẹrú sí nǹkan wọn kà mọ́ wọn nǹkan tó fi ń lè jẹ́ tiẹ̀ nìyẹn. tó fi ń jẹ́ ti. bẹ́ẹ̀ ló wà lẹ́nu wa náà. tó fi ń jẹ́ ti. ọ̀nà fífẹ̀ pé kì í ṣe ọmọ Odùduwà wọn kì í kà á mọ́ ọmọ ẹrẹ ní ẹrú wọn kì í kà á mọ́ ọmọ ọba. ìgbà tó rọ̀ lẹ́ni tó wá sílé tó bá fẹ́ bọ́ sápèrè bàbá wọn lọ níbẹ̀rẹ̀ wọn fi ọ̀rọ̀ míyàn náà wá ìyẹn tẹ̀ wá sílé ní tiẹ̀ ó jẹ́ oyè ńbẹ kì í ṣọ̀ni Odùduwà ni Ọlọ́fin Àdùmílà Odùduwà ọjọ́ Ọọ̀ni gbogbo wọn ń pariwo pé Odùduwà ni Ọlọ́fin Àdùmílà ni Odùduwà jẹ. ẹ lọ gbọ́gbù ẹ̀ kẹ́ ọjọ́ tẹ́ bá ń bọ̀ kẹ́ wá interview mi bí tọkànbún dọkànbí wà ní list ọba tó jẹ Ilé Ifẹ̀. bàbá kí ni túmọ̀ Ọọ̀ni. Oníwọ̀ ọmọ Oníwọ̀ ni ẹni tó bá fẹ́ fi rúbọ wọn á pè ní Oníwọ̀ wọn fẹ́ fìyà wọn rúbọ wọn mọ Oníwọ̀ òun náà ṣọ́ọ̀tì Ọọ̀ni. ìbéèrè mi ni pé ta alàgbà nínú Aláàfin Ọ̀yọ́ ẹ̀ẹ́dọ́ tó ṣẹlẹ̀ ni pé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kan fún yín tó hàn pé kì í ṣe Odùduwà ló tẹ Ilé Ifẹ̀ ló. ó bá wọn kan bẹ́ẹ̀ ni. ó bá wọn kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà tó ti jẹ́ pé àpèrè Oòduà ló jẹ́ ọba bẹ̀yẹn tó jẹ́ pé àpèrè bàbá wọn ló wà ó ti jẹ́ bàbá fún wọn. fún gbogbo. bẹ́ẹ̀ ni àpèrè bàbá ẹ̀ ló wà. fún gbogbo àwọn owó. gbogbo àwọn ọba ọmọ Odùduwà. nílẹ̀ Yorùbá. gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. a jẹ́ pé lónìí bàbá gbogbo. òun ní torí pé àpèrè bàbá wọn nìyẹn. Aláàfọ̀fọ̀yọ́ ló máa claim tó ti wà lápèlé bàbá ẹ̀
So abẹ́ Ọọ̀ni ni bó ṣe rí nìyẹn ààfin Ọ̀yọ́ wà. Gbogbo wọn pátá torí Odùduwà ibẹ̀ náà ti gbogbo wọn ti jáde. Ibẹ̀ lórí irun. But àwọn kan wà tí wọ́n sọ pé wọ́n tẹ̀dó yìí tó jẹ́ pé Benin tábà wo Ondo state àwọn tó kó ní Benin tó ti tẹ̀dó kí Odùduwà tó dé ló pọ̀ jù l'Ondo state. Few ni ọmọ Odùduwà ní l'Ondo state. So tó jọba Benin ọmọ nígbà tí ọba Benin lọ tí wọ́n ló kú sógun tí wọ́n rán Ọ̀rànmíyàn lọ pé kó lọ jagun ní Benin torí Benin wọ́n ń jagun bẹ̀ ni tó bá yá mo sì máa sọ ìṣẹ̀lẹ̀ fún yín. Wọ́n ti jọba 31 ní Benin kí ọmọ Benin tí ọmọ Odùduwà fẹ́ tó bímọ tó ń pè léwé ká wọ́n tó wá dá fákójọba ọmọbìnrin ló jọba ní Benin. Báyìí ọmọ Odùduwà ló bí òun ló wá dáfá ìlú pé ifá mú kán lọ gbé wá láti Ilé Ifẹ̀ ewé ká wọ́n ti jọba 31 Benin kéwé ká tó bẹ̀rẹ̀ sí ń jọba ló ń jọba àwọn ìran ló ń jọba lọ lénìí kì í ṣàwọn ló tẹ̀ Benin dó òun lọ́ba ẹ̀kọ́ sọ pé àwọn kì í ṣe Yorùbá tí ó ti ọmọbìnrin ni so bó ṣe rí nìyẹn. Benin àwọn Èkó ti wá ní. Benin ni tó bá yá àwọn máa sọ èsì débẹ̀ yẹn ilẹ̀ aṣú ẹjẹ́ máa sọ àwọn míì tó kù àbá yẹn wá lé nì. káwọn yẹn máa retí pé ń bọ̀. bẹ́ẹ̀ tó bá ti àṣọ bó ṣe rí nìyẹn. táwọn kan sọ pé kì í ṣe Odùduwà ló bí ọ̀nà òfìfẹ́ ìyá ẹ̀rú ni sa Látẹ̀rù Alágbègì ọlọ́wọ̀ fọ̀wọ̀ second ó sọ ìtàn fún wọn pé Odùduwà ló bí òun ó dẹ̀ sọ pé òun ò ní gbà fún Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ọ̀nà òfìfẹ́ ńgbà yẹn kó jẹ́ chairman ní west ó jẹ́ chairman ó tún gba president ó tún gba president mọ́ ọ lọ́wọ́. ó jẹ́ premier. no kìíní ló jẹ́ gómìnà Adésọjí Adérẹ̀mí the chairman of Ọba Ọlátẹ̀rù Alágbègì ó gbà fún olọ́mọ ẹrú ni Ọlátẹ̀rù lọ sí gbogbo history òun ló jẹ́ chairman president ní 1945 1948 nígbà táwọn ènìyàn UK rán representative fún wọn ló welcome wọn the president of Ọba in the western region chairman of Ọba in western region òun ló ṣe bí Olúwo ṣe tó fi ẹ̀ṣẹ̀ gbá ẹnu Adésọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ni òun ni kò gbà Aláàfin Ọ̀yọ́ ní kó lọ jókòó pàtó fúnpọ̀ Odùduwà ló bí òun ẹ lọ sí ìwé bọ̀ ẹ lọ kọ́ lọ gbé èsì rẹ̀ jáde ẹ̀yàn ọmọ Látẹ̀rù Alágbègì ẹ máa gbé èsì bàbá yẹn jáde kọ́ máa kà á Ọlágbègì náà ó bọ́n bẹ́ẹ̀ wọ́n lajú ni nígbà tí Queen Elizabeth wá dé sí Nàìjíríà tó ń gba gbogbo ọba lọ́wọ́ ó lo golf ní Queen Elizabeth pé you are black monkey náà ń pè àwa èèyàn dúdú ń gbà yẹn ó wá fi glove ń gba gbogbo ọba ẹ̀bùn ọba Hausa lọ́wọ́ ó wá dẹ́dọ̀ Látẹ̀rù Alágbègì ó ní off your glove ó lá I'm not animal I'm one be like you bí Queen Elizabeth tí ó fẹ̀ tó gbà lọ́wọ́ nìyẹn ó wá ló deserve ẹni tó máa fún Israel òun náà fún ní Israel kò rà ó lè fún ní sáà ó fún Adésọjí Adérẹ̀mí Abubakar tàbí ní north ó fún wọn ní sáà mẹ́ta tó fún gbà yẹn òun ló àkíyèsí òun ló dẹ̀ kéré jù ó ní kó bá gọ́ọ̀fù ló fi ń gbà wọn báyà lọ́wọ́ tó ń gbọ̀n nígbà tó dẹ́dẹ̀ ó ní kó bá gọ́ọ̀fù tó wà lọ́wọ́ ẹ̀ tí animal lòun ni and woman me like you sí yẹn sọ pé ọ̀rùn mi lè pẹ́ àwọn lábí so bó ṣe rí nìyẹn tó bá mọ̀ tán ẹnìkan ṣe é sì ní ìlú Ọ̀wọ̀ ọjọ́ wọn ọba jẹ̀bọ̀ wọ́n àkíyèsí ẹ̀mí náà àkíyèsí ẹ̀ pé tó bá fẹ́ gbé èsì jáde ó máa bá àwọn àgbààgbà ni kó ń sọ̀tàn fún kìtì kó lọ ṣèwé kan kó máa fi dọ́làsì máa rà á so bó ṣe rí nìyẹn bàbá ní pàtó ọba Odùduwà lọ ní aṣọ díẹ̀ fún inú ẹ̀ o ẹrú Odùduwà nìyá Ọọ̀ni nígbà tí wọ́n fẹ́ fi pé kán lọ rúbọ kán dá fọ́fọ́n mi là pé kán lọ rúbọ kán lọ fẹ́rú kan rúbọ sí fún Odùduwà wọ́n wá mú ẹrú yìí
wọ́n mú gẹ́gẹ́ bí oníwọ̀ wọ́n á gbé níbi tó ń fa rúbọ wá lómi Odùduwà lọ́wọ́ òun Odùduwà ti bá sùn ó wà ní òun wọn ò dẹ̀ fa bóyún bọ nǹkan wọ́n wá dá padà bó bá parọ́ wọ́n á fi ẹ̀bọn nǹkan gbẹ̀yìn náà ni. bàbá ṣùgbọ́n tá a gbọ́ ni pé Ọ̀kànbí nìkan ni Oòduà. ẹgbẹ́ ọwọ́ bòkun kọ́ ọwọ́ tó bòkun kọ́ ta ló bòkun fún ọwọ́ tó bòkun mò ń bè lọ́wọ́ ẹ̀dá mi lọ́wọ́. bó wá ní ti Ọ̀kànbí. ọwọ́ tó bòkun kọ́ mo díẹ̀ láti sọ fún ní ìsìn tẹ́ bá yá. Ọ̀kànbí ń kọ́. tó ti yé sìn tó ti yé yín sọ fún ẹ pé níbo ni wọ́n sọ Ọ̀kànbí sí ní Ilé Ifẹ̀ tàbí líìsì tó rí Ilé Ifẹ̀ bí tírúkọ Ọ̀kànbí bá wà ńbẹ̀ kẹ́ gbé jáde kẹ́ wá sọ fún mi ọba tó jẹ ńbẹ̀. tọ́lá wa gbọ́ pé. ọ̀hún mi lọ gbé líìsì lọ padà wò ó líìsì wọn lọ gọ́gù tó bá ti gọ́gù ọjọ́ tó bá fi ṣe interview kó wá sọ fún mi bí tí Ọ̀kànbí wà ńbẹ̀. ó dáa gbọ́ ni pé Oòduà ló bọ́ Ọ̀kànbí Ọ̀kànbí wá bí méje. bẹ́ẹ̀ ní sòrò nígbà tó Ọ̀kànbí bí méje ọwọ́ àbòkun tó wá bòkun tó di Odùduwà fi là ń kọ́. àwọn ọmọ Ọ̀kànbí náà ni. méje lẹ́yìn no ẹni Ọ̀kànbí bí méje nígbà tó bá ka gbogbo àwọn méje tó bí yẹn tó ń fi sì tó ń gbé jáde ẹni pé kò sí ọwọ́ àbòkun nú ẹ̀ Ọ̀rúnmìyàn ló gbẹ̀yìn ẹ̀ ní sì tó ń gbé jáde. ọ̀nà ní Lagbara ọ̀nà ní Lagbara. Lagbara ok ọwọ́ àbòkun tó wá bòkun kọ́ ọwọ́ àbòkun dẹ̀ ti dín ní àbúrò tó ń pè ní Àjàká tí ọmọ ẹ̀ pẹ̀lú wọn látẹ̀ ọtí gbogbo dó. mọ̀ẹ́sì àwọn mọ̀ẹ́sì Odùduwà. ìta tí wọ́n ń gbọ́ láti ọdún gbọ́n. ọ̀nà fífẹ́ sọ ó ní sì tó ń ṣe níwèé yìí ó láwọn United States ó ní Ṣíjú Adé ó ní recognize ẹ̀ gbogbo ìwé sì tẹ̀ tó ń ṣe nípa Odùduwà tẹ́ bá lọ wo àwọn. ṣé ìtì Samuel Johnson kọ. àti gbogbo wọn pátá Odùduwà bí òkè gbadé ẹ̀ ló ṣe sọ fún yín tó bá kákòókò ìtàn a máa sọ fún yín ọwọ́ àbòkún kọ́ nígbà tó ń ka méje alákẹ́tù gbogbo wọn pátá. onísàbẹ́ ẹ̀ tó wá bò òkun kọ́ tí ojú Odùduwà fọ́ wọn àbòkún. ẹ lọ bòkun wá. ó tì tẹ́wọ̀n pé sùn ẹ̀ ti fẹ́ gbàtàn ní Ọ̀rúnmìyàn ní Lagbara ọwọ́ àbòkún kọ́ Àjàká àbúrò ẹ̀ ń kọ́ so ẹgbẹ́ yẹn participate ẹgbẹ́ yẹn ṣe participate bó ṣe rí yẹn tó bá tẹ pẹ̀sẹ̀ a máa sọ̀rọ̀ lé lórí ẹ kọ́kọ́ lọ gọ́gù ẹ bá lọ gọ́gù mọ nǹkan tó máa gọ́gù tó máa padà wá ni o lọ wo ní líìsì Ifẹ̀ bí tí Ọ̀kànbí bá wà ń bẹ̀. lákòótán ta ló bí. so nísìnyí Odùduwà ló bí ọlọ́wọ̀ Ọ̀rúnmìlà àwọn akọ bóòlù ṣe jẹ́ sí ọlọ́wọ̀. Ọ̀rúnmìlà babaláwo ni ìyẹn ń dá babaláwo òun lóhun babaláwo tó gbé Ifá tó bẹ̀rẹ̀ Ifá. ṣùgbọ́n ọmọ Oòduà pọ́n bẹ́ẹ̀ bọ̀ tó ní ọmọ tó bí tó ń pèlè ọlọ́wọ̀ kì í ṣe ọlọ́wọ̀ yìí o. ókè òun lọ́wọ́ tiẹ̀. ó di Ifá tí ó mú ọmọ tí ó di Ifá ọmọ Ọ̀rúnmìlà ọlọ́wọ̀ yẹn òun náà sọ pé kó ṣọ̀wọ̀ fún ọlọ́wọ̀ mo máa sọ̀rọ̀ lórí òrìṣà yẹn tí bá ń sọ̀rọ̀ ìyàwó Adékérèdọ́lù òrìṣà ọwọ̀ yẹn bó ṣe lágbára tó ń ṣe fún ọlọ́wọ̀ yẹn. tó àmọ̀ tẹ̀síwájú àbí. tó tí ọjọ́ fífẹ̀ tó ti ń sìn òun ni so ọmọ ẹrú ni bọ̀tà tó bá yà á sọ oríṣi débẹ̀ Odùduwà ló bí ọ̀run tó lórúkọ ìyá ẹ̀ ọ̀run tó ní ẹrú Odùduwà ẹ̀ ọ̀run tó. ó náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí àlàyé kí lè ro tiyín kí ni ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣàgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa lágbára Adẹ́dàá.